ọdún ti ṣẹlẹ̀ o ọdún ti ṣẹlẹ̀ o ṣe bí mo sọ mo ní àní kẹ́ ẹ jẹ́ ká shut down everywhere wọ́n kọ̀ wọ́n ọ̀gbọ́n ó tún ti ṣẹlẹ̀ òun náà tún ti àwọn bandit tó ti wọlé sí àwọn ọmọ school sí wọ́n tún ti lọ attack àwọn ọmọ school kan sí ẹ wò mi ò kí ń láìkí kí n máa show fídíò né but mo máa risk eléyìí mo máa fi hàn yín briefly ẹ máa rí bí àwọn ọmọ school bí wọ́n ṣe ń sá ẹ̀tàskàtà ẹ máa rí bọ́n ṣe ń sáré kíjokíjo ẹ máa rí bọ́n ṣe ń sáré tí ẹsẹ̀ wọn ń kàn wọ́n ní ìpàkọ́ adẹ̀sọ́ ẹ má jẹ́ kó di nǹkan tó máa worst kí government tó take action ẹ má jẹ́ kó di nǹkan tó máa worst kí minister of education kó tó take action ẹ má jẹ́ kó di nǹkan tó máa worst kí minister of home affairs kó tó take action port authority kó tó take action a ní kí wọ́n shut down every damn place every damn where both school both senior school junior school university kó shut down everywhere kó shut down gbogbo airport kó shut down port authority káwọn ọlọ́pàá wá wà ń ta káwọn DSS wà ń ta kó máa patrol 24/7 I said it wọn ò gbọ́ irú school tó tún lọ bòbáàdì yín sìn ọlọ́run ló mọ iye àwọn ọmọ school tó tún máa tún kó sìn for God's sake ọlọ́run ló mọ iye principal teacher tó máa tún kó sìn for God's sake àwọn people yìí dẹ̀ máa ń tájẹ̀tì ni wọ́n á ti rí i pé wọ́n ti wọlé sínú school kó tó di pé wọ́n máa yàbò wọn ẹjọ́ ẹni mélòó la mọ̀ tó tún máa tún kó báyìí sìn ta la mọ̀ torí ẹ̀ tún máa tún gbàbọ̀dé ń sìn nítorí negligence ẹ̀yin gọ́fìmẹ̀ntì ẹ̀yin tẹ̀ ń ṣe olórí wa nítorí negligence yín nítorí àìbìkítà yín ta la mọ̀ torí ẹlẹ́dẹ̀ ìyá ẹ̀ máa tún gbàbọ̀dé báyìí sìn ẹ dá mi lóhùn ẹjọ́ ẹ̀yin lólùfẹ́ mi ẹjọ́ mo bẹ̀ yín ni tá a bá ní kẹ́ ẹ ṣe fídíò kò ṣe torí tèmi nìkan torí gbogbo àwọn tó máa tètè gbọ́ ni ó ṣeé ṣe ká níbẹ̀ ṣe ní ẹ ṣí ẹ káwọn èèyàn ṣí fídíò yẹn rẹpẹtẹ ó ṣeé ṣe kí àwọn wèrè tá à ń pè lórí wa yìí káwọn náà ti gbọ́ kọ́ dẹ̀ fi ọgbọ́n wa kọ́ dẹ̀ fi ṣọgbọ́n by now kò yẹ kí gbogbo school kọ̀ọ̀kan tẹ̀ lọ sí school mọ́ àtọ́ both university both secondary school both primary school ó ti yẹ kó shut down everywhere can you imagine that ẹ jẹ́ bá wa ṣí ẹ fídíò yẹn jọ ẹ bá wa ṣí ẹ jẹ́ kó gún fara káwọn èèyàn lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹlòmíì ò dẹ̀ ń wo news ẹlòmíì ò gbọ́ news ṣé níbi tí ò tiẹ̀ síná níbi tí ò síná ìyẹn gbọ́dọ̀ yẹ kéèyàn èèyàn fi wò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò níná àwọn tó bá wá l'opportunity àti ṣáàjì fóònù wọn spread kìíní yìí kán lè máa rí wọn lè máa fún àwọn òbí wọn àwọn èèyàn wọn ní information pé mami ẹ má jẹ́ kí lágbájá lọ sí school lẹ́ni o kìíní yìí ti ń rápàdé o ó ti ń ṣẹlẹ̀ gan o wọ́n tún attack school kan lẹ́ni o wọ́n tún ṣe kìíní kan lẹ́ni o àwọn èèyàn lè máa sọ fún àwọn òbí wọn àwọn yángan tó ní access sí Android phone tó ní access sí Facebook and YouTube and Twitter wọ́n lè máa sọ fún àwọn òbí wọn lè máa pa àwọn ọmọ wọn mọ́ pé wọ́n ní ká má jẹ́ kí ọmọ wa lọ sí school o bóyá tí àwọn Department of Education tọ́wọ́n bá dáwọn ya wèrè àwọn ò ní ti school nígbà tọ́wọ́n bá ọmọ kankan ní school mọ́ àwọn tíṣà náà gbélé wọn but nígbà tó bá ṣí school táwọn òbí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n tún sì máa ní kọ́ ọmọ wọn máa lọ sí school irú school tó lọ bombard sìn ẹni mélòó la tún mọ̀ tó máa tún kó ń bẹ̀ yẹn sìn ẹni mélòó la mọ̀ tó máa tún kó ń bẹ̀ yẹn sìn a dẹ̀ gbọ́ information wípé àwọn tí wọ́n sì kò ní Ọ̀yọ́ wọn ò tí ì release wọn wọ́n ní kódà wọ́n ti ń pa nínú wọn yàtọ̀ sí tíṣà tàrí clear tó ń pa wọ́n ti ń pa nínú wọn àwọn pípọ̀ yìí ń jẹ èèyàn a ní mo sọ fún yín wọ́n ń jẹ èèyàn ni wọ́n fi ń ṣe ẹran jẹ ẹjọ́ èèyàn náà fi ń ṣe ẹran jẹ wọ́n ń jẹ èèyàn ẹ̀dá tó bá dẹ̀ ti ń jẹ èèyàn kò kí ń ṣe èèyàn mọ́ ó ti di wín ó ti dàlùjọ̀nù kò sí nǹkan tó ń lè ṣe ẹ jẹ́ bá wa ṣe fídíò yìí ẹni tó yọ ọmọ fún yín wọ́n ní gbé yín lọ́mọ lọ ọmọ yín ò ní rárá ọmọ yín ò ní kàgbákò ọmọ yín ò ní rárìn fẹsẹ̀ sí níjọ́ tẹ́bí bá ń pọ̀nà ẹ̀ ní jáde níjọ́ tẹ́bí bá ń palẹ̀ ẹ̀ ní sílé ẹ jẹ́ bá wa ṣe fídíò yẹn jọ mi ò láì kí máa ṣó fídíò
but mo máa fi lè hàn yín kọ́lọ́ má jẹ́ kán fún mi ní strike mo máa fi lè hàn yín ẹ wo fídíò yìí ẹ máa bá mi ká lọ ẹ bá mi share fídíò yìí kí bá mi subscribe sí Alele Global TV kẹ́lẹ́ fi èrò kan yẹn hàn lábẹ́ comment section tẹ́ bá ti wo fídíò yìí tán ẹ máa bá mi ká lọ. Running up and down and the government don't do something about it. School in Nigeria, Nigerians, another fresh attack. Bandits storm secondary school in Kano State, kidnap principal and students. Nigerians, for how long? All school in Nigeria should be shut down. All school in Nigeria should be shut down, both private and public. Both private and public. All school in Nigeria should be shut down now. This country is no longer safe. One thing in Nigeria be say, when they're very stubborn. The ones who they kidnap for your state, till now, they never come outside. They are still in those bandit custody. Who knows they pass through for there? Who knows they pass through for there? Now, another question happened for Kano State. Nigerians, we are in war. We are in war in this country. Firstly, calm down, watch the video to the ending. Watch the video to the ending. Please, make sure you click on the share button. Share this video. Share this video, very, very important. Share click on the button for more updates. Nigerians, we are in trouble. Watch the video. Share tí rí nǹkan tí mò ń sọ mi ò like kí n máa show fídíò but mo wà force láti show eléyìí láti risk eléyìí ẹ wò share tí rí 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 ẹ wò bí àwọn ọmọ school ṣe ń sá etaskata share tí rí ẹ wò bí àwọn ọmọ school ṣe ń sá etaskata share tí rí ìgbà tí mò ń sọ ó dàbí ẹni wípé ẹlẹ́ẹ̀lẹ́ ò mọ nǹkan tó ń sọ mo ní kí gbogbo school kan shut down everywhere kó shut down ṣe ti rí ṣe ti rí ṣe ti rí. You can see as small students that don't know anything about this country are running up and down. ṣe ti rí. Are running up and down and the government don't do something about this. They don't do something about it. They don't do something about this insecurity. But like you said today, they teach you how to do PVC, DSS, sabi track innocent Nigerian. But they don't fit track those bandits. We carry students and principal for your state. They don't fit do something about that. Nigerians, nobody is coming to save you. The only solution about this case now is to get your PVC. Go and get your PVC now. The earlier the better. That's the only way. You understand? We can solve this issue. Get your PVC. Tinubu must go. He must go. He must resign. It's getting too much. He must resign. Now, Tinubu must go. He must resign. All the old school in Nigeria should be shut down. I said it. I said it. Please make sure you know allow your kid go school. I said it. The one where they kidnap for your state. The information written to me that night is that they are beheading some of them. Ọlọ́tí pa wọ́n díẹ̀ díẹ̀ ṣe ti rí. And now people in Kenya say. No allow Nigeria happen to you. One Kenyan. I said it. If not, nobody is coming to save you. Not even the government. They are after that political race. They are after that 2027 political race. That is their ambition. So be guided. That is their ambition. Defend yourself. Defend yourself. That is their ambition. That is their ambition. I said it yesterday. I said it day before yesterday. I said it last week. Every school must shut down. Ṣètìrísìn, another attack, another bandit. Ọlọ́run ló mọ iye àwọn tó máa kó nsìn. Ó dìgbà tí a bá tún gbọ́ news iye àwọn tó tún kó. Nàìjíríà dẹ̀ worst débi wípé tán bá kó èèyàn 1,000 wọ́n lè lé èèyàn 100 ni wọ́n kó. Can you imagine? Ẹ wo bá àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí kò yẹ kó máa experience irú nǹkan báyìí ẹ wo bó ṣe ń run esta scatter at this age of them ẹ ti rí àwọn ọmọ 10 years 12 years 13 years 14 years 15 years ẹ wo bó ṣe ń sáré káàkiri tó ń sá fún ẹ̀mí ara wọn ẹlòmíì ibi tó ti ń sáré káàkiri náà ló tó máa lọ pàdé ikú títí ẹ̀ náà again. Can you imagine that? Àdìsọ́pá a ní olórí a níjọba mi ò kí ń láì kí n máa show fídíò but mo wà force láti show eléyìí kọ́kọ́lọ́ má jẹ́ kan fún mi ní violation. That is àdúrà mi. Ṣé ti rí? Can you imagine that? Ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà? Ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà? Àníkẹ́ everywhere shut down.
not even only school. Everywhere must shut down. I said it several times. Ṣó dìgbà tó bá ṣe nǹkan gbogbo èèyàn? Àwa Yorùbá a ṣe wà very stubborn báyìí. Ṣó dìgbà tó bá ṣe nǹkan gbogbo èèyàn kò kàn mí kò dérí àwa kò dérí àwa ó dẹ̀ nǹkan lẹ̀kùn wa gbọ̀ngbọ̀ngbọ̀n. Ó dẹ̀ náà kí lẹ̀kùn wa gbọ̀ngbọ̀ngbọ̀n. A dẹ̀ ní kò kàn wá. Ẹ jọ̀ọ́ ìgbà wo ló tó fẹ́ kàn wá? Ṣó dìgbà tó bá jí gbogbo àwọn ọmọ wa gbé tán? Ṣé ìgbà tó bá jí gbogbo àwọn èèyàn gbé tán? Àwọn pípù yìí ò dẹ̀ kí ẹ̀ kí Nàìjíríà kún 1000 ọmọ arúlù lé wọn lórí. Now nísìn òun la gbọ́ tí Donald Trump ń sìn tó ti fún Nàìjíríà ní ultimatum ń sìn. Wọ́n ní ṣe ni Tinubu ń gbọ̀n. Irú gbígbọ̀n òun ló wá ń gbọ̀n. Tó bá ti ẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ akúkú máa mọ̀ wípé lórí Yorùbá náà ni wọ́n ti ta Nàìjíríà. Akútẹ̀ wàá dùn sọ. Ṣebí n tó máa ń ṣe náà ni pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹni lòlòmí àbí ṣé bá dẹ̀ ti fi lẹ̀kẹ̀ sí di ọmọ titi wá ń sìn a dẹ̀ ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí sìn ọmọ tiwa tá a rò wípé ó máa gbọ́ igbe wa ọmọ tiwa tá a rò wípé ó máa gáìdì wa ọmọ tiwa tá a rò wípé ó máa protect wa to the last call òun ni ò wá kí ẹ̀ kò wá kí ẹ̀ mọ́ rárá. Nigeria ti wá di ẹta scatter báyìí nsìn our youth nǹkan tí mò ń sọ náà lòdì lẹ́yìn nsìn àfẹ́ kú wọ́n tún mú wa láti inú igbó wọ́n ń bá wọn sister wa sùn àfẹ́ kú wọ́n ń wọnú ìletò kéékèèké sí ìletò kéékèèké àfẹ́ kú wọ́n ti wọnú ìgboro dé báyìí nsìn níbo la tún wá fẹ́ ságbà. A dẹ̀ gbọ́ pé gbogbo àwọn pípù yìí wọ́n ti hàǹgì ara wọn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Tọ́n bá sọ pé ogun dé báyìí gbàmù àwa Yorùbá a ní nǹkan ogun a prepare fún ogun yìí a ò ready fún ogun yìí. Can you imagine that? Ṣé wọ́n fẹ́ fi wá ṣe sacrifice fún 2027 ni àbí báwo? Torí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sìn ohun tó jọ lójú tèmi nìyẹn. Wọ́n ti fẹ́ fi wá ṣe sacrifice fún 2027. Àṣeyẹn la máa ṣe báyìí. Ẹ̀yin ọ̀dọ́ Yorùbá, ẹ̀yin ọ̀dọ́ Nàìjíríà, ṣeyẹn la máa ṣe báyìí for God's sake. Àwọn pípù yìí kéde ní lè rọ́mọ tiwọn ò sí nítòsí. Àwọn yìí tó wà nítòsí entourage náà ń kó káàkiri. Àwọn agbésùmọ̀mí yóò lè dọ́dọ̀ wọn. Wọn ò lè rí wọn gbé. Can you imagine that? Ǹjẹ́ o la fẹ́ ṣe gbogbo ilé ìgbà torí Ọlọ́run? When are we going to end all this stupid thing in Nigeria? Tẹ́mi bá ní kò sú èmi irọ́ ni mo pa o. Wàláì àwọn ọ̀dọ́ a ní láti jáde fully káwọn àmì náà tí wọn ò bá kí ń ṣàbíamọ àwọn àmì náà tí ẹ̀jẹ̀ ò bá rọ̀nù lára wọn àwọn DSS náà táwọn náà bá kí ń ṣe èèyàn bíi titi wa káwọn náà wá jáde kán máa yìnbọn pa wá bí ìtàn ṣe ní Lekki phase 1 kán tún máa wá yìnbọn pa wá bóyá wọn náà ò lọ́mọ àbí tó bá yẹ pé nínú ọmọ tiwọn náà ni wọ́n gbé ṣénu tiwọn náà máa dùn ṣe báwọn pípù tá à ń sọ yìí náà àìmọye àwọn àmì ni wọ́n ti pa àìmọye DSS ni wọ́n ti pa àìmọye ọlọ́pàá ni wọ́n ti pa ó yá tó bá yẹ pé nǹkan tí ò kàn wọ́n sìn a ní bóyá torí pé kòkò tí ì kan àwọn náà ni but ó ti kàn wọ́n náà kódà kòkò tí ẹ̀ ń ṣọmọ wọn ni wọ́n pa ara wọn ni wọ́n pa ọ̀gá nínú àwọn ọ̀gá ni wọ́n tún pa tán tún wọ aṣọ ẹ̀ tán tún wá tún fi negotiate who does that country wo ni wọ́n ti lè ṣerú yẹn tán dẹ̀ máa ń mú jẹ can you imagine that bàbá wa Tinubu dẹ̀ mọ gbogbo ẹ̀ wọ́n mọ gbogbo àwọn tó ń behind gbogbo kinní yìí ẹ̀rù ń bà wọ́n láti kú ẹ jọ̀ọ́ nígbà tí bàbá yìí bá ń bẹ̀rù kú at this age àwọn ọmọ kéékèèké àwọn ògo ọ̀la àwọn glory tomorrow tó ń pa lójú wọn yẹn ṣé ìdùnnú títí wọn ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká stop láti be fool àgọ́ mọ̀ pé wọ́n ń fùlù wa a dẹ̀ mọ̀ fún ara wa pé wọ́n ń fùlù wa a dẹ̀ hẹ́ aláwọ̀ wọn kọ́ máa fùlù wa
a mọ̀ pé nǹkan tó ń ṣe fún wa ò dáa adẹ̀hàn aláwọ̀ wọn kí wọ́n máa ṣe nígbà tí bàbá yìí bá sọ pé òun bẹ̀rù kú at this age maybe very close to 80 years so mini pé àwọn ọmọ kéékèèké àwọn yẹn ni wọ́n tọ́ sí kú wáyé tẹ́ ẹ̀ tiẹ̀ lè ṣe kẹ́ ẹ̀ tiẹ̀ fi gba glory nílẹ̀ Nàìjíríà pé bàbá Tinubu ló fẹ̀mí ẹ̀ sílẹ̀ fún ìlú Nàìjíríà tó fi wipe gbogbo àwọn ọ̀daràn tó wà ní Nàìjíríà ṣe bí èèyàn kan ló ṣe ti Ghana Jelly Rollins àbí kékeré kọ mọ́mọ́ yẹn Ghana táwọn wò pé ó dáa díẹ̀ lẹ́ni yìí ẹni tó ṣe ó ti name orúkọ yẹn tẹ́yìn náà bá tiẹ̀ wá ṣe pé ókè mo fẹ́ fẹ̀mí mi lẹ̀ fún Nàìjíríà and at the end of the day wọ́n lè tún lè máa rí yín pa tẹ́yìn rò pé wọ́n máa pa yín wọ́n lè máa rí yín pa káti ẹ̀ wá gbà wípé wọ́n tiẹ̀ fẹ́ pa yín kẹ́ wá fi ẹ̀mí yín lẹ̀ ṣé kò tó bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ẹ ti dàgbà mẹ́ẹ́n kò sí nǹkan téèyàn ń gbéṣe nílé ayé yìí tẹ́ ẹ ti gbéṣe ẹ ti wá tún wá di olórí ìlú ọba ẹ̀ náà nìyẹn ọba ẹ̀ nìyẹn ẹ ti di olórí ìlú tó bá ń ka àwọn tó ń jẹ president ní Nàìjíríà ẹ ti jẹ́ number 1 nínú wọn ẹ ti wà nínú wọn kẹtẹ wá pé yá níbi tí mo bá dé yìí tí n bá fi ẹ̀mí mi lẹ̀ fún Nàìjíríà tí ẹ̀mí mi bá ogun yìí lọ accepted kẹwàá ọ̀dà wọn ẹtọ́rajì kọ́kọ́ lọ clear gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ wípé wọ́n wá ń di ọ̀rọ̀ yìí kọ́kọ́ clear gbogbo wọn ẹ má waste time wọn pé bóyá ẹ̀ ń dájọ́ wọn kọ́ finish wọn immediately gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ pé wọ́n wá ń di ọ̀rọ̀ yìí kọ́ lọ gbé wọn kọ́ finish wọn immediately gbogbo àwọn àmì kankan tó ń tẹ̀lé wọn kẹ́ kọ́kọ́ finish kẹ́ kọ́kọ́ withdraw wọn àwọn tí ò bá fẹ́ withdraw tó yẹ mọ̀ pé àwọn kan máa ní personal tó yẹ pé àwọn ni wọ́n ń sanwó fún wọn tí wọn kì í ṣiṣẹ́ lọ́dà ìjọba kí ìjọba kọ́kọ́ finish àwọn yẹn kán kó gbogbo wọn kán ti airport kán ti border kẹ́nìbọ̀dì wọn má ráyè escape kọ́kọ́ finish wọn náà kọ́kọ́ face àwọn yẹn kọ́ má ti face àwọn bandit kọ́kọ́ face àwọn yẹn tó bá ti mú gbogbo àwọn ọ̀gá wọn tó ti finish wọn àwọn ọmọọṣẹ́ tó ń lò agbára wọn máa kọ́kọ́ reduce kọ́ á bẹ̀rẹ̀ sí ní wọnú gbó yẹn kọ́ bẹ̀rẹ̀ sí ní finish gbogbo àwọn ọmọọṣẹ́ yẹn kọ́ bẹ̀rẹ̀ sí ní finish wọn àmọ̀ pé ẹni tó máa kú ẹni tó máa kú àmọ̀ pé tí yẹn bá ti lè ṣẹlẹ̀ ogun yẹn ò tún ní gbérí mọ́ tí bá ti lè ọkọ̀ capture gbogbo àwọn ọ̀gá wọn ogun yẹn ò ní gbérí mọ́ but instead of that mi ò fẹ́ kú òun ló bá Nàìjíríà débi tàdé ẹjọ́ gbogbo ẹni olólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ ẹ bá mi share fídíò yẹn jọ tọrọ lọ ẹ share kó go viral ẹ jẹ́ káwọn èèyàn tó rí pé wọ́n tún ti start another tún ti ṣẹlẹ̀ lẹ́nìí ẹ bá ọmọ school ṣe ń run extra scatter àníkàn lockdown gbogbo everywhere I said it many times bóyá ká ní fídíò yìí bá go viral ni ó ṣeé ṣe kíkí wọ́n ti gbọ́ òun náà ṣe ń bẹ̀yìn èèyàn tẹ́ ń wo fídíò ẹ bá wa share kó go viral so káwọn èèyàn lè gbọ́ kó lè dọ́dọ̀ wọn top tó yẹ pé ọmọ ní LB ẹ jẹ́ ká shut down everywhere kó tó get to worst ẹ jẹ́ bá mi share fídíò yìí ẹ tẹ́ pípa àkọ́kọ́ lè tẹ́ kọ́ máa kọ́ sí péjì ẹ subscribe sílẹ̀ ilé Global TV mo tún padà bọ̀ ire o.